obìnrin tó gbàyè tó kún fọlá nínú ọlá o ọba tó lọ́lá màá ló ti ń fẹ́ láàrò adé ọlá àkàndá èèyàn ẹni tàbí ìsọ́lá òdélé ayé o màá ló dé bọ́lá àyànmọ́ rẹ ló sọ̀rọ̀ adé ọlá èfi tó rẹwà tó fara aṣọlá gbogbo ẹni tó súnmọ́ mà ní wọ́n jọlá ọlá olúwa ò lára dé ọlá. èyí lọ́jọ́ ìbí rẹ̀ abá ẹ̀dúpẹ́ o ṣe Mrs. Abíọ́lá o ààwẹ̀. èyí lọ́jọ́ ìbí rẹ̀ abá ẹ̀dúpẹ́ ṣe Mrs. Abíọ́lá o ààwẹ̀. ògo ni forúkọ Jèhófà ọba tó ní kápá ẹ̀mí o tí ò jẹ́ ká fi ọ́ ṣe àwátì a ò máa róhùn fáyọ̀ bàbá dúpẹ́. ògo ni forúkọ Jèhófà ọba tó ní kápá ẹ̀mí o tí ò jẹ́ ká fi ọ́ ṣe àwátì a ò máa róhùn fáyọ̀ bàbá dúpẹ́. àkọ́kọ́ pẹ́ ṣáni pé ó wà láyé lálàáfíà màmá mi ọdún bá ẹ nínú ìdẹ̀ra ó sì ní orí ìdùbúlẹ̀ àìsàn ó ṣe é lágàn nìkan láyé ó aṣọ ìyàmọ́ ẹ lára ìkẹ́ni bébí ayé máa wá sọ wípé bèrèdé ó ẹ̀mú ẹ̀dẹ̀ lókun kó màmá ṣe já ẹ̀yìnmọ̀yé gbẹ́gẹ́ ni wọ́n ti bọ̀rún lọ ọpọlọ ń bẹ lọ́sibítù pẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n àyà òjò dẹ́ra nílẹ̀ ò jẹ́ kájọ dúpẹ́. ògo ni forúkọ Jèhófà ọba tó ní kápá ẹ̀mí o ṣe bàbá tí ò jẹ́ ká fi ọ́ ṣe àwátì a ò máa róhùn fáyọ̀ bàbá dúpẹ́. ẹ̀kejì ọpẹ́ ni àánú àti ìbùkún tó ṣe fún ẹ ò pọ̀ jíjẹ mímu ṣe bí ní ìrọ̀rùn ló ń bá dé níná lílo lílọ bí nǹkan tí ò séwu ò ṣàyè bí aláìsí ò tọ́pẹ́ ò gbàgbọ́ ẹ fún mi délé ọ̀tá rẹ̀ pẹ́ fún mi lọ́bẹ̀ kan tó lè jẹ́ kàkẹ́kọ̀ọ́ ò bẹ́jẹ́ pé láwùjọ àwọn ẹni ńlá nínú ọlọ́lá ọba ti kà ẹ́ mọ́ wọn o ọgbọ́n orí kọ́ mi má ṣe má kọ́ rárá oore ọ̀fẹ́ ṣá lórí ìgbà ò àánú máa ló jẹ́. ògo ni forúkọ Jèhófà ọba tó ní kápá ẹ̀mí o tí ò jẹ́ ká fi ọ́ ṣe àwátì a ò máa róhùn fáyọ̀ bàbá dúpẹ́. every May 30 is all about you. every May 30 is all about you. ọmọ lọ́jọ́ ìbí dìde wájú ọmọ lọ́jọ́ ìbí dìde wájú ọmọ lọ́jọ́ ìbí dìde mú jọjọ ọmọ lọ́jọ́ ìbí dìde wájú. wọ́n ní kò sáyé lókè ó wáyé fún ẹ lókè ó gbogbo fọ́lẹ̀ tiẹ̀ ìyanu lórúkọ ẹ ọmọ lọ́jọ́ ìbí ìjó ti yá o ọmọ lọ́jọ́ ìbí dìde wájú. wọ́n ní kí kò sí àwọn wọ́n ní kò lè pọ́sibù ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ òun ni bàbá bá ẹ̀ ṣe. wọ́n ní kí kò sí àwọn wọ́n ní kò lè pọ́sibù ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ òun ni bàbá bá ẹ̀ ṣe. ọmọ lọ́jọ́ ìbí dìde mú jọjọ ọmọ lọ́jọ́ ìbí dìde wájú. èmi náà rèé Olúwa èmi náà rèé Olúwa mo wá dúpẹ́ oore àtọdúnmọ́dún mo wá dúpẹ́ oore àtọṣùmọṣù mo wá dúpẹ́ oore ìgbà gbogbo èmi náà rèé Olúwa èmi náà rèé Olúwa.
Mrs. Adéọlá mi àwẹ̀. Aya Òjó bó ṣe lè kàn ní sẹ́mi láyé. Onídópin fún ẹwà ṣọdúnmọ́dún. Owó onítàn lọ́wọ́ rẹ̀ wà lẹ́kùn lọ́la. Ogun ayé onígbé ṣọlẹ̀ bí ewúrẹ́. Oníbàwọ̀n kí ké dàbí láyé. Ìgbà ọdún kan fún ẹ Adéọlá. Àmọ́ mọ́mọ́ níyì o. Ọ̀sìn Ayọ̀délé mi màmá Dámilọ́lá. Ìyá Mẹ́sì onífojú sunkún ọmọ láyé. President Diamond Ladies International. Ìyá ẹgbẹ́ fọ́nà Shivas bọ́dà ló tún jẹ́. Ìyá ẹgbẹ́ Golden Mothers Adéọlá. Aláṣẹ kémo vesti mi tẹ́ gbọ́ngbọ́ngàn. Ọdún yìí kò ní jókòó fún ẹ aṣọ́dúnmọ́dún. Ọmọ Ifẹ̀ wàrà Iléṣà nílé o. Social Golden Mothers International. Ilé ọmọ Ìjẹ̀ṣà Àkàbí ṣọ̀rọ̀. Social Golden Mothers International. Ìjẹ̀ṣà nílé bàbá rẹ̀. Ọmọ Ifẹ̀ wàrà Mògún. Ìjẹ̀ṣà òṣèré onílé òbí. Ọmọ ẹlẹ́ni àtẹ̀ká. Ọmọ ẹlẹ́ni ẹ̀rẹ́lẹ́. Ìjẹ̀ṣà orídì ìṣáná. Ilé lẹ́rù ọwá tí mú náà gógó. Ọmọ olóbì kan òwòwò tìrìwó. Ọmọ olóbì kan wàwà tìrìwá. Èyí tó bá fẹ́ tẹ̀ ní àwọ̀. Sápò ẹni èyí tí ó fẹ́ tẹ̀ ní àwọ̀. Sínú ìdó ẹranko aróhùn fi jẹ́. Adéọlá mi Aya Òjó. Ẹ̀yin ṣàlọ́mọ agúnyán pupa fàlejò pupa. Ńlá ọmọ agúnyán funfun fàlejò funfun. Ojú tì mí ojú tì yan. Ojú tì ọbẹ̀ nínú àwọn onílé bàbá yín. Ìran bàbá yín ní ìsìn tòlótòló àti pẹ́pẹ́yẹ màmá mi. Ẹ̀yin lọ́mọ ẹ̀rù ọwọ́ ọmọ ògùn. Ìjẹ̀ṣà mójú ọmọ apànàdà. Ọmọ Ifẹ̀ wàrà Mògún. Alájà Múníkà tún fàkọ́. Festo Company Limited lórí kí ẹ. Wọ́n ní ọ̀rẹ́ lọ́rẹ́ mi èèyàn dáadáa ní. Chief Mrs. Adéọlá mi o. Ààrẹ Aya Òjó dára púpọ̀ gan onínú mímọ́. Gbanidani nígbà ìṣòro. Olùrànwọ́ olójúanú nílòbìnrin Adéọlá. Ìfẹ́ rẹ̀ nínú ọkàn mi kò kéré rárá. Lálàjà Múníkà tún sọ fún yìí o. Adéọlá màmá mi ẹ̀yìn àkọlé wa bí pẹ̀sẹ̀. Adéọlá ẹ̀yìn àbí ìtàn. Adéọlá ọdún ní fún yìí o. Adéọlá àlékún owó. Adéọlá àlékún